alẹ́ ò bá yẹ nínú lóko nókè òkun dèrè dọmọ mla méjì ojúṣe yẹ ará ìjàmọ̀ yìí má gogo dẹ mọ́ mi ọmọládé ogbó yóò mú ọ̀kẹ́ jẹ́yẹ olú ẹ̀ mo mà kí dèrè dè wá o tàgúlí dáadáa òkè òkun dèrè dè wá kó tutù wá olú àwa yòówúlí náà ìròyìn ayọ̀ aka gbọ́ yo ó kọ́ tèmi náà yípadà ọlásùnkànmí àkànní Olohuniyo àmà náà tọ̀ mo mú àsìkò yìí kí dèrè dọmọ Ondo pátápátá mo kí dèrè dè lọ́ba pátápátá mo kí àwọn ọba mi ní Ondo state mo dẹ̀ kí ọba wa kábíyèsí òṣèmọ̀wé of Ondo kingdom by àgbàdì ẹ̀dá wa da ogbó akówá jẹ̀pẹ́ o mo dẹ̀ kí gómìnà Ondo state náà fọ́fi ọláríwájú wòye òwe ní dọ̀là rẹ̀ yìn sá o kókó yìí mo fi wá síbẹ̀ ní òní mo kí dédé wá bí yábága ní àkókò yẹn bẹ́ẹ̀ gbọ́ mi fọ́fi bí ètò ààbò Ondo ṣe a tún nípọn ju tàtẹ̀yìnwá lọ ní mo bá wá mo rawọ́ ẹ̀bẹ̀ sí dédé wá pátápátá mo rawọ́ ẹ̀bẹ̀ sí dédé wá pátápátá mo rawọ́ ẹ̀bẹ̀ sí dédé wá pátápátá ẹ̀bẹ̀ mo bẹ̀ ẹ̀bẹ̀ ó ní mo bẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ondo oní odin jáde wọ̀ fi dín tò níwọ̀n báyìí mo bá lẹ́tò gẹ́gẹ́ bí ọmọ Ondo bí máa ṣe á lẹ́tò ọ̀rọ̀ nípa Ondo gẹ́gẹ́ bí ọmọ bíbí inú ìpínlẹ̀ Ondo mélè ṣe bẹ́ẹ̀ tò sí ọ̀rọ̀ state mú ẹ̀ bí kò ṣe Ondo mọ̀nàmọ́rí tọ́nẹ́tọ́nẹ́ tàkì kí àwọn ṣe tàkì sẹ́yìn mo rò of no place like home ajé dàbí ulí tọkọ bá rùkún rọ̀ sáà padà ulí gẹ́gẹ́ bí ọmọ Ondo gangan mo ní láti tò ní dá sí èyí ó kàn mí ní ara ọ̀rọ̀ Ondo mo bẹ̀ àwọn bàbá wa àwọn yìí wá fòfin dájọ́ àwọn ẹ̀gbọ́n mi àwọn yìí mo tó àwọn yìí mètò àwọn bá mi àwọn yìí mi dàn jọ́ bí ètò ààbò Ondo ṣe á strong ju tàtẹ̀yìnwá lọ lákòókò yá wáyé òní mo wá ní mo rárá àwọ̀ ẹ̀bẹ̀ èjì fọ̀fi lágbájá kan ṣe nǹkan èèsàn tàmàdò kan ṣe nǹkan èèyàn kan sùn no bá ṣe àjọ àgbájọ wọ́dà ṣe àjọ àṣẹ òní ó ṣe kókó at the end of the day dábàá náyọ̀ tán inú wa àjọ àdùn papọ̀ fi àjọ mú gbanú kan ṣọ̀já bí ètò ààbò Ondo ṣe á strong dáa pé àwọn àmọ̀tẹ́kùn àjọ ẹni tí ṣiṣẹ́ lọ o bọ̀dá tún bá wọn tò sí iṣẹ́ yìí ẹ̀ ṣe náà ọkọ ọba àdá ọba ìmọ̀ ní sáwọn ṣe o àwọn ọlọ́pàá wa náà dí ètò ààbò Ondo ṣe á tún gbòòrò ju títà àtẹ̀yìnwá lọ òní mo wá ra wọ ẹ̀bẹ̀ mi kàn wá bẹ́ẹ̀ ṣe fọ̀fi mo ní anything láti tó bí kò ṣe fọ̀fi ẹ̀bẹ̀ mo wá bẹ́ẹ̀ àwọn vigilante wa àti àwọn èyí tó jẹ́ ètò aṣọ́ ìlú dànjọ́ Ondo state generally bójúṣe ní tiwa ó ní mo bá wáyé Ọlọ́run adé túbọ̀ ká kún wa ní agbára mo rí Ondo láti bí ọjọ́ bíi 4 sí ẹ̀yìn mo wá láti Èkó bí mo ṣe kú Èkó títí mo fi fu Ìbàdàn inú mi máa dàn o nígbà mo tún gbéra láti Ìbàdàn títí tí mo mú wọ̀ Odùduwà yunifásitì dí máa mú ọ̀nà Àkúrẹ́ lọ bí ọ̀nà Ifẹ̀ lọ bí déyàn àgbà Ifẹ̀ jáde sí ọ̀nà Ondo láti Ìkirè dánbà rò bí àwọn ọlọ́pàá ṣe ṣẹ́ẹ̀kì mọ́tò títí àwọn fi kéṣẹlẹ̀ inú èèyàn gan dùn nígbà yìí mo á fòdùdù náà máa rọ ní ẹbẹ́ wá láti Èkó sí ibi yìí mọ́tò yìí láàárín Ìbàdàn sí Ìkirè sí Ifẹ̀ dánbà rò ibi yẹn wọn èèyàn ti chẹ́ẹ̀kì ọkọ̀ ṣe everything dínbà bùkún àtó ibi 8 láti Ìkirè sí ibi Odùduwà a máa fi bí Odùduwà yunifásitì a máa ro ọwọ́ ọ̀tún bẹ́ẹ̀ yẹn fẹ́ báwọ̀ bí ẹwọn yẹn títà àkàrà à ń gbọ́ fi àwọn àmì kan dúró ń bẹ̀ dán stand by bí iná mi dùn ṣẹ́ẹ̀kì yẹn wò lọ èṣù já èṣù ta nígbà èṣù kan èṣù náwó ẹ̀ láti Ifẹ̀ dí mo mú wọ̀ Ondo ńgbà máa gbé láti Ifẹ̀ yìí máa mú wọ̀ Ondo town ọ̀nà yóò wọ̀ Ondo èèyàn náà ọ̀nà kan wọ̀ Ondo láti Ọ̀rẹ̀ ọ̀nà kan wọ̀ Ondo láti Àkúrẹ́ wá ìkànnà wọ̀ Ondo láti Ibẹ̀ wá láti Ifẹ̀ lẹ́yìn Òkègbó mo rí àwọn àmì kìíní bẹ̀ títí mo fún wọ̀ Ondo mẹ́rin ẹni tì yìí ṣẹ́ẹ̀kì mọ́tò entrance yìí dẹ̀ wọ̀ Ondo náà yẹn lẹ́yìn àwọn àmì yìí ṣẹ́ẹ̀kì bẹ́ẹ̀ bóyá àsìkò yé mi wà kọjá òní mi pàdé àwọn bọ̀ gẹ́gẹ́ bí ẹ̀sùn ọkàn mi pẹ̀lú ọ̀rọ̀ stéètì
mú ẹ̀yẹ ṣe tèmi gangan fọ̀fi mo jẹ́ ọmọ Ondo ní òdin ọ̀fi àkéṣẹlẹ̀ dímẹ̀dẹ̀ tí wà náà ti òwúọ̀ bí àsìkò yé mi kọjá ń bẹ̀ o ó ní àwọn èèyàn yìí bẹ̀ bọ̀ mo rí àwọn àmì ní bí òkè èké gbóǹbẹ̀ dàn chẹ́ẹ̀kì dàn gbé kíní cross ojú ọ̀nà bẹ́ẹ̀ dàn ṣuṣẹ́ iná mi dẹ̀ dùn. mo tún ṣe tán ní Ondo ń gbà ń parí shooting ní bí around 12 mo fẹ́ wá oúnjẹ lọ fìdíjẹ́ la jẹ lọ́mọ oúnjẹ Ondo bí a máa rí iyán rà mo kọjú lọ sí ọ̀nà Fàgùn níbi around after 12 may rí anything dé ṣẹ́ẹ̀kì mọ́tò àwọn èèyàn yìí kọjá lọ àbí kọjá bọ̀ àbí àwọn èèyàn yìí kọjá lọ bóyá àsìkò yìí àwọn èèyàn ṣẹ́ẹ̀kì ti tó mo kí dédé àwọn ọmọ Ondo pátápátá mi fẹ́ dáfọ̀ fi ìjọba nù kàn á ṣe kínní mi dájọ́ fi kábíyèsí nù kàn á ṣe kínní àdájọ́ kún ara wa ní ọwọ́ àjọ mo mọ́lọ̀ ń bẹ̀ wá dájọ́ kún ara wa ní ọwọ́ títí wọn lọ ní Nàìjíríà dáa fi akó alẹ̀ àjọ mo bẹ̀ dédé àwọn bá wa àti yé wa èyí tí kó wa náà ta lẹ̀ àdí àkó wa jẹ̀pẹ́ mo dẹ̀ bẹ̀ olórí àwọn ètò ààbò Ondo náà àti gómìnà wa dájọ́ bí ètò ààbò Ondo ṣe àtúgbòrò sí dédé àwọn ìsọ̀rí yóò wọ Ondo pátá dédé ó yẹ di security kàyà o dédé security kàyà èṣù jà èṣù ta àti chẹ́ẹ̀kì ẹ búùtù mọ́ dédé wọ̀nyí èsì wàhálà ń bẹ nígbà yẹn ṣe wọ́n fi èèyàn gbé ohun yẹn ṣe kìnnì pamọ́ sọ́wọ́ ọ̀rẹ́ aráàlú àwọn pípù yìí àṣẹ́kẹ̀ ẹ̀wò dẹ̀ lọ náwọ́rọ́ Ọlọ́run àtúbọ̀ ká kún iṣẹ́ àwọn ìjọba wa náwọ́ o mo dẹ̀ kí àwọn ọba wa náà kàn sí o àìrọ̀ dùdú àgbèdédé wa o jèmà ní tiwa o mo jọ mo bẹ̀ dọ̀bálẹ̀ mo ra mí tó láti give advice bọ̀ mo ra wẹ́ ẹ̀bẹ̀ fi dá ẹjọ́ ṣe dédé wa pátápátá dá máa fi ọ̀nù kan gbọ́dọ̀ ṣe ẹ̀yà gbọ́dọ̀ yin dédé ẹ̀nà kan sọ́run ọ̀nù kan ló wọ̀ ọ̀run dédé wa náà ò ní àṣẹ dájọ́ àṣàn Ọlọ́run á dẹ̀ túbọ̀ karàn wá wọ́ Ọlọ́run á kó wa yọ o aburú òkè tóbi èèmà ní ìṣẹ̀lẹ̀ sí wa o mo kí dédé wa náà kàn sí ó kọ́ méjì padà o olóhùn iyọ̀ kí dédé àwọn bá mi àti yé mi o kẹ́gbọ́n gbọ́n mi ọ̀hún mo tán ọ̀hún mẹ́tò o ọ̀hún mo jù lọ o Ọlọ́run á ràn wá wọ́ o Ondo state èèmà ní bàjẹ́ o Sunshine state wẹ́ẹ̀ ní dàrú o jẹ́ kí gómìnà wa àtàwọn ọba lọ́ba náà fi hàn kú o àdúrótì o àgọ́dúdà gbèdéde wa o àṣẹ o.